قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا الحمد لله الذي لا شريك له في ملكه وتدبيره وفي أعماله لا شريك له في ربوبيته وألوهيته والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوكم فهم ولهم أبا الله أبتي كشي إروفون nínú ọlá rẹ̀ òun nìkan ní dọ́là rẹ̀ ṣe ìtọ́ bá bẹ́ẹ̀ bù fún yàn nínú ọlá ẹ̀ ọlọ́wọ́n bá nìkan ní ìmọ̀ ń bù ọlọ́wọ́n òfẹ́ lómii kó fi ṣe gbákejì rẹ̀ tó náà tí mọ̀ ń bù nínú ọlá rẹ̀ lẹ́yìn ọlọ́run. ẹni tí fún yàn ní ọlá ẹni tí fún yàn ní oore ẹni tí máa ń kẹ́yàn tí máa ń ṣàánú yàn ọlọ́run Allah nìkan náà ni kò sẹ́nìkan tó wà nípò bẹ́ẹ̀ gbogbo orí tọ́lọ́run wá sí fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ lọ́mọdé ọbọ̀ mọ́ wa lọ́wọ́ abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo èyí tí a tó ń béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́mọsàfi lé ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ èyí tí a ń sá fún nínú aburú ayé kọ́lọ́wọ́ bá Allah kọ́mọ́sà ìdáàbò bẹ́ni kọ̀ọ̀kan wa. Mo kí àwọn mùsùlùmí òdodo ní àdúgbò tí a wà yìí, mo kí àwọn ìmáàmù wa ní ààyè yìí tí wọ́n ń darí wa lérí irun àtàwọn àkóso mọ́sálásí, mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ ní àdúgbò yìí, mo kí gbogbo àwọn tá a jẹ́ ọmọlé kéwú, mo kí gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, mo wá kí àwọn bàbá wa àtàwọn ìyá wa àti gbogbo àwọn àfáà wa kọ́lọ́mù bá Allah kí kọ́mọ́sà ìsàlẹ̀kùn dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. Àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní ká gbé yẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ó jẹ́ ọ̀kan nínú naqidun min nawaqidil Islam, àwọn nǹkan tí máa ń ba Islam yàn jẹ́. Gbogbo wa náà ni a mọ̀ pé àwọn kankan bẹ tí máa ń ba ìrun jẹ́, àwọn kankan bẹ tí máa ń ba àlùwàlá jẹ́. Nawaqidul Islam kì í ṣe pé wọ́n bá ìrun àti àlùwàlá jẹ́, yóò kúkú ba Islam jẹ́ pátápátá ni. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa níta fẹ́ sọ ní ìrọ̀lẹ́ yìí kọ́lọ́mọ́sá jẹ́ ṣàǹfààní fún wa. òun náà ni ṣíríkù alwasa'id, ṣíríkù alwasa'id, ọ̀kan nínú àwọn tí máa gbéyàn kúrò nínú Islam tí wọ́n ń pè ní ìbọ̀rìṣà, ẹbọ, ìwà orogún papọ̀ mọ́lọ́run ọba látara kéèyàn máa fi alàgàtà sáàrin òun àtọlọ́run. Alwasa'id kéèyàn máa fi àwọn ẹ̀dá ọlọ́run sáàrin ẹrú àtọlọ́run. Eléyìí ó fẹ́ da ìgbàgbọ́rú ló jẹ́ ká mójútó ká ṣàlàyé fún àwa tá a jẹ́ mùsùlùmí òdodo.
kọ̀wájú àmọ́ ta ní ń jọ́lọ́hún ta ní ẹrú ọlọ́hun a gbé àwọn ẹrú rẹ̀ sípò rẹ̀ a wá gbé àwọn ẹrú ọlọ́hun ọba àwọn ẹ̀dá ọlọ́hun a fẹ́ gbé wọn sípò ọlọ́hun. ó ní kéèyàn ó fi intermediary sí àárín òun àtọlọ́hun látara pé ó fẹ́ bí àbùkátà kan ó wá wò pé èyí tó wọ́n fi máa pe ọlọ́hun kó wọ́n fẹ́ kan kú máa pe àwọn ẹ̀dá ọlọ́hun tí wọ́n súnmọ́ ọlọ́hun torí wọ́n gbà pé wọ́n súnmọ́ ọlọ́hun náà ni wọ́n fi wò ó pé káwọn fẹ́ kan kúkú mọ́ lọ́dọ̀ ọlọ́hun dàrẹ́tì ọ̀dọ̀ àwọn tó súnmọ́ ọlọ́hun ọba yẹn ni káwọn ṣe kíni káwọn ọlọ́dọ̀ wọn kí ọlọ́hun ọba ó lè bá tètè dá wọn lóhùn ẹni tí nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ wọn lọ́dọ̀ rẹ̀ wọ́n wá lọ́dọ̀ ẹni tó súnmọ́ ọlọ́hun wípé kó fún àwọn ní ìtàwọn ń fẹ́ nítorí kó súnmọ́ ọlọ́hun ọlọ́run wájú ó yé wa pé gbogbo àwọn tẹ́ ń lọ lè báyẹn ọ̀lẹ ni gbogbo wọn ò ní kò sáṣẹ lọ́wọ́ wọn lẹ́yìn náà òkú ni gbogbo wọn ọlọ́run ọba nìkan lọ́ba alágbára ọba tí ń fún yàn. a rí i pé ìtì à ń bá bọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni nawaqitul Islam èyí tí Sheikh wa Muhammad bin Abdul Wahhab An-Najdi rahimahullahu ta'ala rahmatan wasi'a tí wọ́n ṣàlàyé fún wa àwọn nǹkan mẹ́wàá tí máa mú yàn kúrò ní Islam ẹlẹ́ẹ̀kejì yìí náà ẹbọ lòun náà àmọ́ Sheikh wọ́n dá yàtọ̀ nítorí káwọn èèyàn kan lè bá gbọ́ yé torí nínú ìjókòó wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ọ̀rọ̀ ẹbọ lásìkíní òun la yanjú kí ni wọ́n ń pè lẹ́bọ àwọn ìran ẹbọ tí ń bẹ lérí ilẹ̀ Ọlọ́run lẹ́nìí èyí tá a fẹ́ yanjú yìí ọ̀kan nínú ẹbọ náà ni òun náà sì máa ń ba ìsìláàmù yàn jẹ́ ìmọ̀ ń jẹ́ kéèyàn ó dé ọ̀dọ̀ Ọlọ́run ọba lálẹ́ yìí ní mú ìsìláàmù dọ́rùn yóò ba àwẹ̀ jẹ́ yóò ba sàká jẹ́ yóò ba hajj jẹ́ yóò ba gbogbo sẹ́ẹ̀rì téèyàn ṣe kéèyàn ó tó dé ọ̀dọ̀ Ọlọ́run yóò ba gbogbo ẹ̀ jẹ́ tíṣẹ́ bá sì ti bàjẹ́ ibo lèèyàn wọ̀ tí bá ti dọ́rùn iná Ọlọ́run kámọ́ bá wọná Ọlọ́run náà la fi ń pariwo káàkiri nítorí pé ẹbọ ìta fẹ́ ṣàlàyé yìí ó ti gbajúmọ̀ láwùjọ wa ó wà nílẹ̀ Lárúbáwá ó wà lọ́dọ̀ wa ní ilẹ̀ Yorùbá ń bí náà àtàwọn ìlú míì náà tó jẹ́ pé wọ́n ṣaláì mọ̀ kan nípa àgbọ́yé ẹ̀sìn tó yẹ kí wọ́n ní nípa rẹ̀ ẹ̀yọ́ mayami النكر الثاني من جعل بينه وبين الله وسائطا يدعوهم الشيخ محمد بن عبد الوهاب النجدي رحمه الله تعالى رحمة واسعة wọ́n ní gbogbo ẹni tó bá ti fi alàgàtà intermediary ẹni tó bá ti fi nǹkan kan sáàrin ẹrú Ọlọ́run ọba àtọlọ́hun in tó fi sí àárín àwọn àtọ́lọ́wọ́n báyìí yad'uhum ń pe nǹkan náà pé kó gbà òun kó ṣàánú òun kó fún òun ní tóun wá wa yas'aluhum shafa'a ń sì ń bẹ̀ pé kó bá òun sọ fọ́lọ́hun kó lọ́hun sì nǹkan báyìí fún un. ètí wọn ń bẹ̀ yìí nǹkan náà ti kú kò sí láyé àbí tí ò rí sọ̀rọ̀ pé yẹn lè bi àwọn àfa aládùúgbò àpò ẹ̀dàkùn ẹ bá bẹ Ọlọ́run eléyẹn ká ń sọ eléyẹn dáa du'a salih talabu du'a inda salihin ipe ẹ bá wa ẹ dákun ẹ bá mi ẹná tì mí nínú àdúrà eléyẹn dáa àmọ́ kéèyàn máa rán anabi Nuhu sọlọ́hún bí anabi Ibrahim bá mi sọ fọlọ́hún o onímọ̀ nídìí ọmọ o nítorí pé anabi Ibrahim súnmọ́ Ọlọ́run ó wá fẹ́ kí anabi Ibrahim ó ṣìpẹ̀ òun lọ́dọ̀ Ọlọ́run àbá anabi Dáúdà pé anabi wa Ibrahim bá mi sọ fọlọ́run o olóbi ń pa mí o wọ́n ní ẹni tí bá ń ṣe báyìí yatawakkalu alayhim tó tún wá gbára lé àwọn alàgàtà yìí ó gbára lé àwọn ẹ̀dá yìí
láìsọ Allah ipe ńgbà tí òun ti pè wọ́n tóun ti wá ránṣẹ́ lọ́dọ̀ wọn tóun ti jírẹ́ bẹ̀ lọ́dọ̀ wọn bùkátà wọn ò bí ya ọwọ́ agbára lé wọn ọ̀fẹ́ mi tẹ̀ wọ́n káfàrà ìjìmáà bàbá wa Muhammad bin Abu Wahab an-Najdi wọ́n ní ẹni tí ń bá ń ṣerú eléyìí ó ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn Ọlọ́run. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kì í wá ṣe pé wọ́n kàn sọ wọ́n sì mẹ́nu kó ń bẹ̀ wọ́n wá kó àwọn àyà wa tọ́pọ̀ rẹpẹtẹ tí ó jẹ́ àmọ̀ pé mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ fi nǹkan kan sáàrin òun àti Ọlọ́run ọba rẹ̀ tí ó máa pè tí ó máa wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó sì mọ̀ pé Ọlọ́run ọba ń bẹ. alimusirikun fi Mẹ́kà musiriku Quraish ẹ̀rọ àwọn kèfèrí tí wọ́n wà ní Mẹ́kà ká nábì ó tó dé wọ́n a máa ṣe ìtawí yìí wọ́n ní àwọn òrìṣà tí wọ́n pè ní Láta wọ́n pè kan ní Uzza wọ́n pè kan ní Manat wọ́n ní àwọn ère oríṣiríṣi lẹ́yìn náà wọ́n ní àwọn ìràwọ̀ tí wọ́n a máa rán sọ́lọ́hun àwọn an-nujum al-kawakib lẹ́yìn náà wọ́n a máa pe àlìjànú kọ́sàánú àwọn èyí tí wọ́n fi pe Ọlọ́hun tí wọ́n bá dé inú dẹ́sàtì wọ́n ní ya sayyida hadhal wadi a pe ìwọ olórí àwọn àlìjànú tó wà nínú dẹ́sàtì yìí láàrin àwọn àpáta yìí làwáwo gbàwáwo lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ wọ́n máa ń ṣe ká nábì ó tó dé ní tí wọ́n ń pè kì í sọ lọ́hùn àwọn gbà pé báwọn bá ti pè é báwọn yóò pe àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọn ò ní fa burú sáwọn. àwọn tá a wí yìí wọ́n ní gbogbo wọn ni wọ́n ní nǹkan kan tí wọ́n gbọ́kànlé tẹ́ bá wá bí wọ́n pé yìí tẹ́ ń sìn yìí tẹ́ ń bẹ̀ yìí tẹ́ ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ bó ló so jẹ́ wọ́n ní ọlọ́run kékeré nì ọlọ́run ńlá ń bẹ ní òkè sámà kì í ṣe pé wọn gbà pálá wa wọn gbà o. Abdullahi ni baba anabi ó sì tí ìdáyé tán fi sọ ní Abdullahi wọ́n gbà pé Allah wà àbí wọ́n gbà anabi tó sàlàyé Allah fún òtí dé tí wọ́n fi ń pe bàbá rẹ̀ ní Abdullah a jẹ́ pé wọ́n gbà yí pé Allah wà lókè sánmà níbi tí ọ̀rọ̀ ti dàrú òun náà ni pé àwọn gbà pé àwọn òrìṣà àwọn kéékèèké yẹn làwọn rán sí Ọlọ́run nígbà anábì dé ó yé wọn yí pé ẹ má wulẹ̀ rẹ́ nìkan kan sọ́lọ́run Ọlọ́run súnmọ́ yín ju ká sọ́run yín lọ tẹ́ bá fẹ́ gba nǹkan Ọlọ́run ọba ní kẹ́ pè ọ̀dọ̀ rẹ̀ ní tẹ́ ń fẹ́ wà ẹ má tún rẹ́ nìkan sí Ọlọ́run nílé ayé ń bí làá ti máa rán yàn síra wa pé lágbájá súnmọ́ gọ́fúnà lágbájá súnmọ́ pírẹsidẹ́ǹtì lágbájá súnmọ́ ọba ìlú lágbájá súnmọ́ akọni kan ní àwọn èèyàn ńláńlá láàrin ìlú ẹ̀jẹ̀ agbọ́dọ̀ ẹ̀ wọlé káwá rán sí olórí wa kò sí tó burú nù yẹ nítorí pé ẹni tẹ́ fẹ́ rán sọ́lọ́hún ó wà ní àrọ́wọ́tó yín ẹ̀ ń rí lẹ́yìn náà ń gbọ́n tẹ́ ń sọ ó sì lágbára àti lọ́dọ̀ ẹni tẹ́ fẹ́ kọ́ lọ eléyìí ò burú o àwọn yẹn wọ́n wá ń fìyẹn wé àṣepọ̀ tí ń bẹ láàrin ẹrú àtọ́lọ́hún Allah wọ́n fọlọ́hún wé àwọn ọba wọ́n fọlọ́hún ọba wé àwọn olórí ìlú àwọn èèyàn ńláńlá nítorí pé àwọn yẹn jìnnà ló jẹ́ àmọ́ ọ̀ràn èèyàn sí wọn sẹ́ẹ̀rí ọlọ́run ọba Allah súnmọ́ wa ju kásán ọ̀run wa lọ àní bùkátà sí kásì máa rán ẹnìkan sí ọlọ́run nígbà tí Ṣaitán tó tún padà dé lẹ́yìn wàtá nábì lọ
àwọn ṣéhù tí wọ́n ti kú, àwọn ìmáàmù àwọn khalifa àwọn mudiru àwọn àgbààgbà sáwíyà tàríkà, àwọn àgbààgbà mufti, àwọn àgbààgbà wòlíì tí wọ́n ń sin ọlọ́run ọba lérí ilẹ̀ ọlọ́run. àwọn èèyàn wọ́n wá kú wò pé ẹjẹ́ akúkú máa ń pe àwọn wòlíì yìí, tá a bá ń pè wọ́n ọlọ́run ó tètè dá wa lóhùn. èyí tá a fi máa pe ọlọ́run àní pe ọlọ́run, àwọn lá máa pè. wọ́n ní dáwàtú ghayrillah, kéèyàn máa pe ẹni tí èsì ọlọ́run láti máa wárà lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀. wọ́n ní shirikun akbar wa naqidun min nawaqidil islam. tí ó bá yé wa tẹ́lẹ̀ ká lè mọ̀ pé ẹbọ ni, kì í wá ṣẹbọ kékeré, ẹbọ ńlá tí máa mú yàn kúrò nínú islam ni. kí mùsùlùmí ó ní sọ̀rọ̀ kọ́ wá ní ẹ̀yin ayé o, ẹ̀yin àgbà o, ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yìí, ẹ̀yin kí ni wọ́n tó máa ń pè é, ẹ̀yin ìyá òun kí ni òṣòròǹgà, ẹbọ ni. mùsùlùmí ní máa ń bá wọn pẹ̀lú ẹ̀, ìyá rẹ̀ àti àwọn ayé àtàjẹun kò sí tí wọ́n lè ṣe nínú ọ̀rọ̀ rẹ̀. ẹni tọ́rọ̀ wa ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni Allah nìkan la gbọ́dọ̀ pè, toró nìkan lọ́ba tó ní ká pè òun. ó sì ní tàbá tí ń pè òun ká má pè nǹkan míì mọ́ wọn ọlọ́run. a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run ni wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada. ọlọ́run ọba ní àwọn mọ́sálásí yẹn o, ilé mi ọlọ́run ni o, ẹ máa dárúkọ mi ń bẹ̀. ẹ gbọ́dọ̀ wá pé nǹkan míì mọ́ èmi ọlọ́run. fala tad'u ahada ma'a Allah, ẹ má pè nìkankan papọ̀ mọ́ ọlọ́run, torí pé yín tá à ń béèrè ni kò sí lọ́wọ́ ẹnìkankan àfi lọ́wọ́ ọlọ́run. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ṣé ẹ rí gbogbo àwọn tí wọ́n ń fi alàgàtà sáàrin àwọn àti ọlọ́run, wípé èyí tá a fi máa pe ọlọ́run ẹja máa pa àwọn tó súnmọ́ ọlọ́run. wọ́n ní wọ́n ti fi ẹ̀dá, wọ́n ti fi wé ọlọ́run. àwọn ẹ̀dá wo ni wọ́n fi wé ọlọ́run? àwọn èèyàn ńláńlá tí ń bẹ láàrin wa, àwọn ọba tí ń bẹ láàrin wa. àwa fi wọ́n wé ọlọ́run nípa pé bá a ṣe máa ń wá alàgàtà, bá a ṣe máa ń wá àwọn èèyàn tí a gbọ́dọ̀ wọn wọlé lọ sọ́dọ̀ àwọn èèyàn ńláńlá, àwa ń ṣe bẹ́ẹ̀ náà fọlọ́run. ṣe rí lọ́dọ̀ àwọn ọba ayé iyì ló jẹ́ fáwọn, lọ́dọ̀ ọlọ́run àbùkù ló jẹ́ fọlọ́run. kéèyàn fẹ́ gba nǹkan kọ́ wa máa pe ẹnìkan pé dákun fún mi, àbí dákun bá ń sọ fọlọ́run kó fún mi. ẹni tó rí ọwọ́ ń pe ń tọ̀hún, ẹ̀yin ayé o ẹ bùn mí, ẹ fún mi, àbí ẹ bá mi sọ fọlọ́run kó fún mi. kí ló dé tó tún wá rán àwọn ẹ̀dá ọlọ́run sọ́lọ́run? ọlọ́run ọba Allah ó ní wa qala rabbukum, ọba yín ó sọ pé ud'uni, ud'un yẹ kìí ṣe ud'un nínú èdè Lárúbáwá òun náà ni pé gbogbo yín pátá ẹ máa pè mí ud'uni, ẹ máa pè mí nìkan ní èmi nìkan. ọ̀rọ̀ yanjú àbí ọ̀yanjú? gbogbo yín ẹ máa pè mí nìkan, astajibu lakum, èmi nìkan náà ní sì dá yín lóhùn, kò sẹ́ni ó tún lè dá yín lóhùn mọ́. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, ìmọ̀ wá bùkátà lọ sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run táàrí àwọn òkú tó ti kú, ká máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run. màláíkà ni, àlìjànú ni, àwọn ànábì ọlọ́run ni, àwọn wòlíì ni, àwọn ayé ni, àwọn àfáà ni tí wọ́n ti lọ, àwọn àjẹ́ ni, ìpè ẹ dákun ẹ ràn mí lọ́wọ́, ẹ gbàdúrà mi, ẹ ṣàánú mi. wọ́n ní ká lè mọ̀ yìí pé shirikun billah ọ̀kan nínú àwọn ẹbọ ni. ẹbọ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń ṣe é tó sì mọ̀ pé ọ̀dà wọn ó po ọkọ rẹ̀ nínú Islam. nítorí pé ìmọ̀ wá bùkátà, ìmọ̀ wá ìgbà mi ràn mí lọ́wọ́, ọ̀dọ̀ Ọlọ́run ọba nìkan là á máa ń wá sí.
da'watullahi ibada wa tawhid kọ́ ọmọ pé ọlọ́run tó bá níṣòro tó bá ní bùkátà oníwàǹpẹ̀ nígbàgbọ́ o sórí kọ́ ọmọ wá pé lómi yàtọ̀ sí ọlọ́run kí ni wọ́n ń pè é shirik ẹbọ tó bá pè yàn láàfẹ́ ẹlẹ́bọ ó lè má gbé ẹbọ lọ oríta mẹ́ta tó bá pè yàn láàfẹ́ ẹlẹ́bọ àbí bàbá ẹlẹ́bọ àbálájí ẹlẹ́bọ ó lè má wẹ̀ṣẹ̀ ayé kọ́ má wẹ̀ṣẹ̀ àjẹ́ tó bá pè yàn ní bàbá ẹlẹ́bọ nínú ìtumọ̀ ẹ̀sìn ó lè jẹ́ pé kò sí gbẹ́rẹ́ rí àmọ́ yìí tó jí ọ̀dẹ ẹlẹ́bọ ni pé bọ́ bá ti ní sọ̀rọ̀ yóò ní ẹ̀yìn ayé o ọ̀fọ̀ nìkan náà ní máa ń pa ọ̀fọ̀ tí ń pa yẹn yóò máa pe àwọn nǹkan bí ṣe ń pè wọ́n yẹn wọ́n ti pokò rẹ̀ nínú Islam ẹni bá pe màláíkà ńkọ́ Jibril ṣàánú mi Míkáílù gbà mí Malakul Maut Israfilu má gbàgbé mi onítọ̀wọ́n jẹ́ mùsùlùmí má lábẹ́ ẹ̀sìn Ọlọ́run ọba wa ẹni bá pe àwọn ṣéwù ńkọ́ Sheikh Rufai Sheikh Badawi ó kọ̀ yẹn ti parẹ́ nínú ẹ̀sìn Ọlọ́run ọba wa òróǹro ni tọ́jú pé tọ́wọ́ ti bọ́ sínú sẹ́ẹ̀rì èèyàn yóò bà gbogbo sẹ́yìn jẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí ní jẹ́ muslim mọ́ látara pé èèyàn ń pe ẹlòmíì yàtọ̀ sí Ọlọ́run nítorí pé àdúà Ànábì ní àdúà ó wà lẹ́ ìbáàdà Ànábì ní sẹ́yìn rí àdúà kéèyàn máa ní yá Allah yá Rahman yá Rahim Ànábì ní àdúà as'aluka fi'lal khairat ya hayyu ya qayyum bi rahmatika astaghith Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ọba Allah fún mi lọ́mọ kéèyàn máa ṣàdúrà yẹn Ànábì ní ìbáàdà ni o àdúà wal ìbáàdà téèyàn bá ti wá ń pe ẹlòmíì èèyàn ti ń sin onítọ̀hún bẹ́ẹ̀ bá ń pe Ọlọ́run kí ní ṣe yẹn jama ń sin Ọlọ́run tí bá ti ń pe nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run kí ní ṣe yẹn ń sin ẹni yẹn bẹ́ẹ̀ bá ti ń sin ẹni tọ́lọ̀ ń dá ní ti ń ṣẹbọ sójú ọ̀nà Ọlọ́run ká lè gbọ́ yé dáadáa ká lè gbọ́ yé eléyìí pọ̀ láwùjọ wa ọ̀pọ̀ láwọn ilẹ̀ mùsùlùmí káàkiri ẹ̀yọ́ màyá mi Ọlọ́run sì ní man kana yarju liqa'a rabbih gbogbo ẹni tó bá fẹ́ pàdé Ọlọ́run dáadáa falya'mal 'amalan salihan kó tẹ̀ra amáṣẹ́ rẹ̀ lẹ́yìn náà iṣẹ́ rẹ̀ nìkan ò tó lẹ́yìn náà wala yushrik bi'ibadati rabbihi ahada gbogbo tó bá ti jẹ́ ìbáàdà tó yẹ kó fọ́ Ọlọ́run kò gbọ́dọ̀ fẹ́ nìkan kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run ad-du'a'u huwa al-ibada àti gbọ́ yé tí ì bá sọ nǹkan kan mọ́ lẹ́yìn èyí tí mo ti sọ yìí ó ti tó fóní làákàyè yí pé ẹ ṣàánú mi ẹ bùn mi ẹ fún mi ọwọ́ ajẹ́dá Ọlọ́run ló ń pè ẹbọ ló ń ṣe Allah ló máa pè pé fún mi Ọlọ́run bùn mi Ọlọ́run Rabbi habli mina salihin anabi wa Ibrahim Ọlọ́run bùn mi lọ́mọ anabi wa Ibrahim alayhi salatu wa salam òun náà béèrè lọ́wọ́ Ọlọ́run anabi wa Ayub ó ní inni masaniya durru wa anta arhamur rahimin ìwọ Ọlọ́run ọba ara ni mí fún mi lálàáfíà ọba aláàánú ni ìwọ Ọlọ́run gbogbo àwọn anabi Ọlọ́run pátá Ọlọ́run ọba ni wọ́n máa ń pè kò sí àfáà kan lérí ilé ayé tí ó fìdí ẹ̀ múlẹ̀ yí pé a lè pe ọ̀kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run láti máa béèrè ìtọ́yẹ ká béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ kò sí àfáà òun lérí ilé ayé bẹ́ẹ̀ mi ṣe mú ẹ̀rí wáyé kó náà wá mẹ́rin wáyé pé tá a bá ní ṣòro a lè ní yá Jibril kò sí àfáà òun lérí ilé ayé yí pé ìtọ́hún sọ yẹn wà ní Islam yá Míkáílù kò sáfà tó lè fìdí ẹ̀ múlẹ̀ lérí ilé ayé Ọlọ́run kéèyàn ní yá ṣéwù ẹ ṣàánú mi kò sí àfáà tó kéwú débi kó wá fìdí ẹ̀ múlẹ̀ ní Al-Qur'ani àti hadisi Ànábì ẹ̀yin àjẹ́ ẹ̀pọ̀n mi kò sí kéwú téèyàn kéde bẹ́ẹ̀ àwọn tí wọ́n pe Jésù Olúwa wa ṣàánú wa Jésù gbà wá kí là ń pè wọ́n nínú ẹ̀sìn wa kí là ń pè wọ́n kufar kèfèrí torí pé wọ́n ti fi Ọlọ́run ọba tó dá Jésù lẹ̀ wọ́n wá ń pe Jésù Ànábì Ìsá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o Ànábì Ìsá ni lọ́dọ̀ tiwọn ní ti ń jẹ́ Jésù ẹni pé Jésù tábà sọ fáàfáà òní tọ̀ríkà yìí pé ẹni pé Jésù yóò lọ́mọ náà ni ẹni pé Ṣéwù kọ́ ọmọ wo lòun ọmọ Jahannam
inú sẹ́wọ̀ àti Jésù láń jura wọn lọ nígbà wọn ní ẹni pé Jésù ọwọ́ náà nígbà sẹ́wọ̀ bò lò wọ́n wọ̀ iná lọ́wọ́ sòsè àfi kò lè túbá nítorí pé yín tó ń ṣe èèyàn ò rí ẹ̀rí kankan fún ní Al-Qur'ani àti kíni àtàdínsì ẹ̀rí rẹ̀ náà ni pé àwọn àgbàlagbà ni wọ́n gbé kalẹ̀ wọ́n ní ká máa sọ bẹ́ẹ̀ wípé ibadallah rijalallah ẹ̀rí ẹ̀yin ẹni rè ẹ̀yin wòlíì tẹ́ ti kú àyínú náà bí aunillah ẹ ràn wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run kí ló dé tẹ̀ tó wá ń dààmú jìnnà Ọlọ́run dẹ̀ ní iyyaka na'budu wa iyyaka nasta'in bọ́ba fẹ́ gbẹ́sùn yé súnà ní kọ́ ọmọ lọ́lẹ̀ ká tíra àwọn àfa súnà ní kọ́ ọmọ ká Ọlọ́run ní iyyaka na'budu ẹ máa pariwo wípé ìwọ Ọlọ́run nìkan ṣoṣo láàmásìn lẹ́yìn náà kọ́ wá iyyaka nasta'in tá a bá sì ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run nìkan láti kí ni láwàá ìrànlọ́wọ́ sí ẹ̀yọ́ máa yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ jẹ́ àṣàtúnṣe ẹ̀sìn wa Sheikh Muhammad bin Abdul Wahhab An-Najdi afa àwọn afẹ́sìn àwọn ni wọ́n là wá lójú eléyìí gbogbo wa náà láti wà nù parun yẹn tẹ́lẹ̀ làwọn fẹ́ ṣàdúrà lóru níjọ́ nígbà tá à ń ṣe tàríkà kéèyàn ó tó ka Kùránì kó tó ka àwọn àdúrà tó wà nínú hadisi kí lèyàn kọ́kọ́ mú bẹnu ibadallah rijalallah a'inuna bi aunillah láwọn pariwo tó mi ọmọ bọ́ lójú àṣerọ́ ni àti pásọ̀ náà ń sunkún ṣé nígbà tí ń sunkún ni ó ti wá tó bá gbé yọ̀wọ̀ àdìjẹ́ náà omi ọmọ bọ́ nífa aya kìtọ́ wáyà ǹjẹ́ a'inuna bi aunillah arọ́mọgbọ̀n àṣẹ́nà lẹ́yìn lọ lè wọ̀ torí tá à ń ṣe yẹn kí ni wọ́n ń pè lábẹ́ ẹ̀sìn wa ẹbọ ọfà láàlẹ̀ ọwọ́ ń pè àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọwọ́ ajé oyè wáyé pé ẹ má fi nǹkan kan sáàrin òun àti ẹrú òun o ẹ má fi nǹkan kan sáàrin ẹrú òun àti òun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ nínú Al-Qur'an suratu Yunus ọlọ́run ọba ní wa ya'buduna min dunillah wọ́n wá bẹ̀rẹ̀ sí sin àwọn tí wọ́n yé sọ ọlọ́run kí n la pàdó àlẹ́ kan ad-du'a'u huwa al-ibada ẹni bá ń ṣàdúrà kí ní ṣe ń ṣẹ̀sìn ọlọ́run ní wọ́n wá ń sin ẹni tí yé sọ ọlọ́run wọ́n ń pè é ọlọ́run ní ma la yadurruhum àwọn tí wọn ò ní ìnira kan tán lè fi kàn wọ́n wala yanfa'uhum ọlọ́run ọba ní kọ́dà wọn ò ní oore kan tí wọ́n lè ṣe fún wọn wa yaqulun wọ́n máa wá yanu wọ́n máa sọ pé àwùlà táwọn yẹn bá wá ń challenge wọn pé àkílẹ̀ wọn tún ṣe yìí ẹ̀fà láàlẹ̀ ẹ̀ wá takú sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run bí ìwọ́n tó ń lọ lè jòkó sí ibi sàárè ṣéwù nítorí wọn ni kò sí lọ́wọ́ ṣéwù nígbà ṣéwù ń bẹ láyé gan kò ní kátó wáyé gbà tí ò ṣe kí ni tí ò sí láyé má tábà wọ́n sọ fún wọn pé àkílẹ̀ ń wá lọ́dọ̀ àwọn kìnnì yìí wọ́n ní àwùlà ìṣùfà àwùnà indallah ọlọ́run wa àmọ́ àwọn eléyìí ni wọ́n sì pẹ́ wa ni wọ́n bá wa gba ń tà ń fẹ́ lọ́dọ̀ Allah suratu Yunus ọlọ́run kọ̀ndẹ́mù ẹ̀ ọlọ́run bá ní àwọn tí wọ́n ń lọ lè báyẹn wọn ò lè fara ni wọn ò sì lè ṣàǹfààní kankan fún wọn. ẹ̀ẹ́dì máa yà wá kọ́lé bá kílíà ọmọ ya ìwé òkú kéwú àmọ́ ọ̀kàwé eré ẹ̀ sì pé bí wọ́n bá ti sọ bí wọ́n wà tí wọ́n wo translated Quran tó bá ń bẹ̀ tí wọ́n pe yá ṣe wù mọ́ mọ̀ pé ò ní pè é àmọ́ èyí tó ké gbogbo kéwú tán ó tún ké ti Cairo yóò wá dé sáwíyà nírọ̀lẹ́ ìjọ jimá professor doctor yóò ní Tijaniya lòun ana Tijani ana Qadiri ibadallah rijalallah professor ainuna bi aunillah professor nídìí kéwú ni o ọlọ́mọṣẹ́ wa lórí ibú jama wọ́n jẹ́ àṣẹ̀sìn gbà kọ́lọ́mọ bá aláàkọ́ sànù wa kọ́mọ̀jẹ́ àwọkọ̀ ìparun tẹ́bá wá ní professor ọ̀yá púrúfù tó ń sọ yìí a ní kò lè yé yí bá a ṣe ń gbọ́dọ̀ àwọn bàbá dọ́dọ̀ Allah kò lè yé yí ẹ̀sìn tí èyí èèyàn kò sínú Islam èyí tí ìmọ̀ ń yé èèyàn òun náà ni èyí tí ó bá wà nínú Al-Qur'an sọ̀rọ̀ Allah anil wasa'ita hum awliya'uhu ọlọ́run ọba Allah ó jẹ́ yé wa pé gbogbo àwọn tẹ́ ń fi sáàrin èmi àtẹrù mi yẹn àwọn tá a wí yìí ẹ̀dá mi ni wọ́n
wọ́n wá ń jẹ́ wòlíì ti yín wọ́n ń jẹ́ ọ̀rẹ́ yín ẹ fẹ́ràn wọn gan kọ́dà ẹlòmíì fẹ́ràn wọn jọ Ọlọ́run lọ ọ̀kan yanu gbàgàlà ó ní ọ̀dà máa kọ́ Ọlọ́run ó pé kọ́dà kò ní pòun mọ̀ rí àwọn wòlíì lọ́wọ́ máa pè lọ́lọ́run fi dá Ọlọ́run ẹ̀sìn yẹn nínú tíràwó láti rí wọ́n dẹ̀sùn rú mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nìtì wọ́n sì pa lọ́dà wọ́n pa lọ́dà wọ́n kun lọ́dà wọ́n pákéjì ẹ̀ wọ́n sì gbélé wa lọ́wọ́ lábàṣe lábàlóhùn ṣe tìjáníyà tọ́lá àwọn súnfì àwọn ni wọ́n ń ṣe kínní yìí púpọ̀ jùlọ àwọn kàdíríyà náà ń ṣe é àwọn oníṣẹ̀ṣe àwọn olódùduwà àwọn náà ń ṣe kínní àwọn náà ń ṣe é àwọn máa ń pe àwọn ìyá wọn nígbà tí ń bọ̀ láti ibì kan wọ́n ya ibì kan ẹ̀yin ìyá o ẹ̀yin ayé o ẹ̀yin àgbà o ẹni bá ń perú ẹ̀ tó bá perú ẹ̀ mùsùlùmí yọ wọ náà. ọlọ́ni walladhina takhadhu min dunihi awliyaa ọlọ́run bá ní gbogbo àwọn tẹ́ mú lọ́rẹ̀ẹ́ yàtọ̀ sí ọlọ́run ma na'buduhum tàbá wá ní kí ló dé tẹ́ fi wá takú tì wọ́n wọ́n ní ma na'buduhum àwọn òsìn wọn o illa liyuqarribuna ila Allahi zulfa afẹ́ kí wọ́n sún wa mọ́ ọlọ́run ọba ni afẹ́ kí wọ́n gbé wa sípò kan lọ́dọ̀ ọlọ́run torí pé àwọn yẹn wọ́n ní ipò lọ́dọ̀ ọlọ́run tá a bá ti wọ́n ń pè wọ́n tá à ń béèrè tá à ń fẹ́ lọ́wọ́ wọn àwọn èèyàn wàá sún wa mọ́ ọlọ́run á wàá bọ́ sípò tí ọlọ́run ọba alẹ́ òfin wá fún wa ní tá à ń wá ọlọ́run kọ́ ní dẹ́mọ̀ nínú al-Qur'an ó ní inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun ọlọ́run ọba ní Allah padà wá dájọ́ láàrin tí ń dá ìyànlẹ̀ láàrin wọn ọ̀dà àkọ́dá àgbàgbọ́ lọ́n bẹ àwọn náà mọ ọlọ́run ta ló gbà pé ọ̀sọ́ lọ́hún ta ní bẹ́ẹ̀ ní ayé tí wọ́n gbà pé ọlọ́mọ ẹ má dàgbà lọ́run gbogbo alábìlífọ̀ ọlọ́run ní gbogbo èèyàn tẹ́ ń jáun ọlọ́run bá lóun padà wá dájọ́ lérí ẹ̀jọ́ àlùkìyàmà inna Allaha la yahdi man huwa kadhibun kaffar ọlọ́run ní gbogbo ẹni tó bá ti jẹ́ òpùrọ́ tó tún jẹ́ kèfèrí òun ò ní fi mọ̀nà. Suratu Zumar ayálẹ̀ kẹta ta lọ́lọ́run bá ń pè ní kèfèrí mẹ́rin jama ẹni tí ń ṣe kíni ẹni tí ń fi alàgàtà sáàrin wọn àti ọlọ́run ọba wa ọ̀rọ̀ ńláńlá ni kì í sọ̀rọ̀ àwàdà àwa kéwù ní ìgbà kéwù tán làwa kó ònù tìjáníyà ìgbé èèyàn ní máa ń ṣeré yàfi kó sórí ibú lọ́rùn sórí ìwọ́tọ̀ wà ń bẹ̀ náà ìrọ̀lẹ́ yìí ni wọ́n náà kú o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìwọ́tọ̀ ń gbọ́ mi bàbá ti gbọ́ tán kó lè dágbére fún mùkádàmù kó dágbére fàlífà ìpè ọlọ́run ọba aláà ń sọ̀rọ̀ ẹ̀yin náà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba wà ní Kùránì mo sì ti gbọ́ ẹ̀yin tí yín tẹ̀ ń ṣe yẹn ẹ sọ bí tọ́lọ́run ti ní ká máa ṣe kí ni ká máa ṣe rú ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa dáwọ́tò gẹ́rì ńlá kéèyàn ní ẹ̀bùn mi ẹ fún mi ẹ dákun ẹ wò mí sàn ara ń ni mí ẹ bá mi sọ fọlọ́hún láwọn tó rí àwọn òkú tó ti kú àbí nǹkan tí orí náà tó jẹ́ pé àmọ́ kò lágbára láti ràn ọ́ lọ́wọ́ ṣàmọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ gbèrú nídìí omi èèyàn pọnmi sínú báàfù tán pọ́kẹ́tì tó tóbi èèyàn ò lè gbé ẹnìkan náà wá pọnmi wọ́n wá ní ẹ̀dá kẹrin ràn mí lọ́wọ́ ẹgbẹ́rù mi ṣẹ́bọ̀ nìyẹn náà eléyìí ṣẹ́bọ̀ torí pé ẹni tó ń pè háì alàyè ni lẹ́yìn náà kọ́ọ̀dìrún ọlágbára láti gbèrú ọ lẹ́yìn náà hádìrún ó tún wá wà nítòsí rẹ̀ tí n bá ń pe broda Ibrahim tó wà ní Òṣòdì pé ẹgbẹ́rù mi kí nìyẹn ìyẹn ti dẹbọ torí òun ò sí níbi tó ṣe kí ni ibi tó wà ẹni tí yẹn wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ pé nàmí lọ́wọ́ tí ò ní délẹ́bọ yóò jẹ́ hayun alàyè ni tó bá ti jókòó ẹbọ ló ń ṣe ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ kọ́ọ́dì ló ń sọ ọlágbára lérí ẹ̀ bàbá tó ti ní stroke ó jókòó tí ń ta omi lọ́wọ́ ní bàbá ẹgbẹ́rù mi bàbá ò sì lè dìde ẹbọ ló ń ṣe o tó o bá rọra ọkàn rí pé báàfù ọba lérí ẹni àjànú burúkú kan ló gbèrú ọ tọ́lá àjànú ni mo dá wọn lóhùn lẹ́yìn náà yín bẹ lọ́dọ̀ rẹ ọjà àlàyé ó tún wá lágbára istigasa yẹn da bí èyí tó ní ká nábì Musa kọ́dá kọ́kọ́ gbà wọn lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tánjọ́ ń jà fásitagasa àbí ó ṣe istigasa ànábì Musa sì wá sí kíni ọlájà
sẹ́rí ìtawà ń ba iṣọ́ tá ń pè lẹ́bọ òun náà ni pé kọ́ ọ máa pe òkú àbí n tó wà níwájú rẹ tí èè ṣàlàyé tí ò lẹ́mìí àbí n tí ò sí lọ́dọ̀ rẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run àbí nǹkan tó jẹ́ pé ó wà lọ́dọ̀ rẹ náà mọ́kàn lágbára rẹ̀. ẹ̀yọ́ màá yá mi àdúà ẹ̀rí àdúà mí ní àgọ́mi ilẹ̀ ibadat tí ó bá kílẹ̀ àṣewà nírọ̀lẹ́ yìí kájí ó lè kílẹ̀ àṣewà yìí pé nínú àwọn ìjọsìn tó lágbára jù òun náà làdúà. Irun ọlágbára, àwẹ̀ ọlágbára, zaka ọlágbára, hajj ọlágbára. ẹ̀rí àdúà òun náà lágbára min a'dhami al-ibada nínú àwọn ìjọsìn tó lágbára ni tọ́jú pé àgbọ̀dọ̀ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run tí ìbá ti fẹ́ lómi ìdí ń ṣẹbọ ńláńlá lànà bí fi ní àdúàhu huwa al-ibada ayé huwa ibadatullah ẹ̀sìn ni nítorí pé ọlọ́run ní ẹ pè mí ẹ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ mi iyyaka na'budu wa iyyaka nasta'in àti kírun tàbá fẹ́ wá ràn lọ́wọ́ kí láṣẹ àṣàdúà ọlọ́run ló ní ìbádà sọ́lá àtàṣe tán òun náà ló ní isti'ana ìrànlọ́wọ́ táwọn wá yẹn ọ̀dọ̀ ọlọ́run láṣẹ kí ni láwọn àlọ́ tó bá kírun tán tó wá ní ẹ̀yìn àgbà ẹ̀ ṣàánú mi wọn ò ní gbàrún tó kí yẹn torí ó kírun òsín lọ́hùn ọwọ́ àṣẹbọ níbi àdúà tó bá ṣiṣẹ́ bọ́ níbi àdúà gbogbo sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti parẹ́ torí pé nakidun min nawaqidil islam òun mọ yóò yẹ kó onú islam lágani tọ́wọ́n sì yọ yẹ kó onú islam àwẹ̀rẹ̀ ọ̀válùmọ́ sàkárẹ̀ ọ̀válùmọ́ ájìrẹ̀ ọ̀válùmọ́ gbogbo gbàgbọ́ rẹ̀ ti bàjẹ́ látara ìmọ̀ pé yá makhaluk mo kò wẹ̀ dátọ́lọ́ndá aladilla ayọ́mọ yami aladilla ala anna addu'a lillahi azza wa jalla la sharika la ipò ọlọ́run ọba Allah nìkan ló ní tá a gbọ́dọ̀ máa pè tá a sì mọ̀ pé ẹbọ ni téèyàn bá ń pè nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ẹ̀rí yẹn pọ̀ mo ti kó bí méjì wá ń ṣe jama yín tẹ̀ wá sọ bí mẹ́fà bí méje ẹ̀rí tó wà nílẹ̀ yọ fẹ́ tó 25 nínú alukoran àbí jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n bá ti sọ pé èmi nìkan ni ẹ pè èmi nìkan ni ẹ bẹ̀ èmi nìkan ni ẹ pè èmi nìkan ni ẹ bẹ̀ ẹ wá dọ̀ mi dàrẹ́tì ẹ má lọ sọ́dọ̀ ẹnìkan nípasẹ̀ ẹnìkan ẹ má sìn mí nípasẹ̀ ẹnìkan ẹ má pè mí nípasẹ̀ ẹnìkan. nínú àwọn ẹ̀rí ọlọ́wọ́n bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́n bá yín ó ní ẹ pè mí ń da yín lóhùn innal ladhina yastakbiruna an ibadati ọlọ́ni gbogbo ẹni bá ń ṣe ìgbéraga kúrò ní mímú ìjọsìn mi kí ni ọlọ́run pè ní ìjọsìn bẹ́ẹ̀ jama àdúrà olóhùn ọ̀sàdúrà mọ́ pé sàtífíkẹ́tì ti wà lọ́wọ́ àdúrà kẹ̀ tẹ́ pé gọ́fúnà ní bọ́dà òun àkọ́bí bàbá àwọn ìyàwó sínétọ̀ ni olóhùn ọ̀sàdúrà mọ́ ọlọ́ni gbogbo ẹni tó bá ṣe ìgbéraga pé àwọn ò nídìí àdúrà báwo ọlọ́run ọba ní ẹni bá fàdúrà lẹ̀ sayadkhuluna jahannama dakhiri wọ́n wọ jahannama lọ́wọ́ wọ́ ọlọ́run ní kó gbogbo sínú jahannama iṣẹ́ kí ni wọ́n ṣe tán fi dọ́mọ náà torí pé wọ́n sì gbéraga kó n bí àdúrà ara gbéraga náà ni pé kọ́ ọmọ pẹ̀lú mi yàtọ̀ sí ọlọ́run àbí kọ́ ọmọ sọ pé ọlọ́run ò lè gbọ́ ọlọ́run ò lè dáhùn mọ́ nǹkan mi lọ́ọ́ máa pè Suratu Ghafir aya 60 lọ́wọ́ ẹ rí àdúrà ẹ̀sìn ni tí ìbá ti ń fún ọlọ́run yóò máa rí mí nínú ẹ̀sìn yóò máa jẹ́ lẹ́sìn tó bá ti ń fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run yóò máa kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run wá ní wad'uhu ọlọ́run ní ẹ máa pè é òun náà ní sọ̀rọ̀ ó ní wad'uhu ọlọ́run ní ẹ máa pè Allah ẹ máa pè é mukhlisina lahu din mukhlisina dina lahu ẹ̀sìn ní pípè yẹn o ẹ wá jẹ́ ọjẹ́ pò nìkan lẹ́ẹ̀ma ṣe kí ni lẹ́ẹ̀ma pè ẹni ikhlasu lillah ẹ má pè nǹkan mímọ́ ọlọ́run Suratul A'raf aya 29 àfọ̀ntàrí yìí ká sọ̀mọ̀ pé ọ̀ ń gbọ́ mukadam khalifa ọ̀ ń gbọ́ tí ń sọ alukurani ní ká o ìyìnsọ kọ́lá ṣe wù mí o Suratul A'raf aya 20 kí ni 29 ẹ̀yin nínú àwọn aya ashirik billah ọlọ́run ṣe làámọ̀lẹ́nu aya kan ó ní ẹbọ òun náà ní ká máa pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́run àwọn ní istigatha al-istigathatu bil awliya dinun ká máa pe àwọn ṣéwù àwọn wòlíì ẹgbàmí ẹ ṣàánú mi wọ́n lẹ́sìn ní lọ́dọ̀ àwọn ọlọ́run bá aláàlá mọ́lẹ̀ pé kìí ṣe kíni kìí ṣẹ̀sìn
ọlọ́run lẹ́bọ ni suratu al-Jinn aya 20 lọ́lọ́run ti sọ ọlọ́run ní kúlì eré ànábì sọ pé innama ad'u rabbi Allah nìkan lèmi ọmọ pé ọba mi ti ń tọ́jú mi ti ń tọ́jú mi ti ń tọ́jú mi ti ń tọ́jú mi ẹni tí ń tọ́jú ẹ̀ lẹ́gẹ̀ẹ́ ọmọ pé ó fún ọ lómi ó fún ọ lójú ó fún ọ létí ó fún ọ látẹ́gùn ó fún ọ láṣọ ó fún ọ bàtà ó fún ọ níṣẹ́ ó fún ọ ìyàwó ó fún ọ lọ́mọ ó fún ọ lọ́kọ ọwọ́ à ń pẹ́ ni tí ò ní nǹkan kan tí ó fún ọ kò fún ọ ní nǹkan kan tẹ́lẹ̀ kò tó wá ní tí ó ṣe kí ni tí ó fún ọ. Ànábì Muhammad ní ad'u rabbi ọlọ́run ọba Allah nìkan lèmi ọmọ pè ọlọ́run náà ló sọ pé kó sọ bẹ́ẹ̀ o ọlọ́run pa aláṣẹ oní kúl sọ pé innama ad'u rabbi ọba tí ń tọ́jú mi nìkan lèmi ọmọ pé wala ushriku bihi ahada wala ushriku ahadan bihi èmi ò ní tí fẹ́ nìkan sí ẹ̀gbẹ́ rẹ̀ tí mo kò wú náà tí wàá fi ṣe orogún fún ọlọ́run ọba wa suratu al-Jinn aya kini jama aya 20 ọ̀sán nígbàgbé àlìjànú àtàyà 20 ogun ọba pàdé mọ̀kádàmù kan ní ẹ̀sà ẹ̀dákun ìmọ̀ ń gbọ́ tẹ̀ mọ́ ní ya ṣeun ìmúra ìmúga ọdún lèlè wàrà agìdì ní ibìgẹ́ ìtìkà fálímùnà táwọn fìlì kára ya Sheikh Ibrahim ya Sheikh Ibrahim ya Sheikh Ibrahim mumiduna mursiduna ya Sheikh Ibrahim ìmọ̀ ń gbọ́ tẹ̀ mọ́ ń sọ bẹ́ẹ̀ ẹ bá wa tú àyà Suratul Jinn àyà 20 yóò kí lòlò mo fi ọlọ́mbura yóò kí lòlò tí ó bá ní kí lòlò yóò lẹ bọ ni tí ó bá ti sọ pé bọ ni yóò mọ kí lòlò ni torí pé àyà yìí kílẹ̀ gan Ànábì lọ́lọ́wọ́ bá Allah nìkan àdéhùn lèmi ọmọ ṣe dùá sọ́dọ̀ rẹ̀ lèmi ọmọ pè ìyìn wá ní tún pẹ̀lú mi mọ́ ọlọ́run ìyìn ní pé màláíkà ìyìn ní pàjẹ́ ìyìn ní poso ìyìn ní pé ṣéwù ìyìn ní pé jésù ìyìn ní pé kankan lẹ́yìn ọlọ́run. ẹ̀yọ́ máa yá mi ọlọ́run tó sọ ní àyà mi ó ní wa idha sa'alaka ibadi àwọn sàhábà wọn lè bá nàbí wọn ní qaribun rabbuna fanunaji'i am ba'idun fanunadi ṣé ọlọ́run ọba wa Allah ṣé ó súnmọ́ wa ká máa pè é kẹ́lẹ́kẹ́lẹ́ àbójìnà sí wa ká máa pariwo tó tá a bá fẹ́ ṣe kí ni tá a bá fẹ́ bá sọ̀rọ̀ ànábì ọlọ́run ọba padà dá sí ọlọ́run ó dá sí àyà wa sọ̀kalẹ̀ àyà wọlé sọ̀kalẹ̀ jama ọlọ́run ọba ní fa idha sa'alaka ibadi ìrẹ́ Muhammad tí àwọn ẹrú mi tí wọ́n bá ń béèrè àní nípa mi bá mi sọ fún wọn pé fa inni qarib èmi ọlọ́run súnmọ́ wọn o fa inni qarib mo súnmọ́ wọn nígbà tó súnmọ́ wa ó ní bùkátà sí ẹnìkan láàrin àwa àtòun mọ́ nígbà tí gbà pé ọlọ́run ọba súnmọ́ wa asúnmọ́ ọlọ́run ṣé a ní bùkátà ká tún fi nǹkan kan sáàrin àwa àtẹni tá a súnmọ́ fa inni qarib ọlọ́run ní èmi ọlọ́run súnmọ́ wọn pẹ́kípẹ́kí ujibu da'wata da ẹni tí ń ṣàdúrà yìí máa dáhùn ìpèpè rẹ̀ yìí máa dáhùn tí ń béèrè nínú àdúrà rẹ̀ ìdáàdà ni tó bá jẹ́ pé mi ní bá ń pè nǹkan méjì ló wà ń bẹ̀ yẹn jàmá fa inni qarib mo súnmọ́ wọn yìí máa wá dá lóhùn àdúrà ẹni tí ń pè mí tó bá ti pè mí nìkan tó bá pè nǹkan mímọ́ ọlọ́run bá ń kọ́ ẹni dá lóhùn láfi ní bí kéwọ̀ bá yéèyàn kéèyàn tún lè tún kéwú ké kọjọ́ tó lọ ọkọ̀ mọ́sán àwọn èèyàn lórí burúkú ipa àwọn olùsúnnà bí wọ́n ṣe wáyé wọn ò mọ ìyàwó olé ọlọ́run àwọn bíbú yẹn wọn ò mọ ọ̀nà tó yá táwọn lè rìn tọ́lọ́run fi tètè gbàdúrà wọn àwọn ní ọ̀nà wo ló yá wọ́n ní tariqatul istijaba wa hiya tariqatul istighatha wọ́n ní ojú ọ̀nà tó yá fún gbígbàdúrà jù òun náà ni ojú ọ̀nà ìmọ̀ pé àwọn wòlíì ọlọ́run kéèyàn fọlọ́run lẹ̀ ẹ kàrí pé ọlọ́run mọ̀dá yín lóhùn ni torí pé ọlọ́run nífẹ̀ẹ́ àwọn wòlíì rẹ̀ èyí tẹ̀ ń sọ yẹn kò sínú tírà kankan kò sínú Al-Qur'an kò sínú sunna èyí tó wà ní Al-Qur'an ni pé fa inni qarib ọlọ́run ni mo súnmọ́ yín kọ́dà àyà kan ọlọ́run ni wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run la asúnmọ́ ọmọ èèyàn ju kásánrun lọ tafsirul Qur'an bil Qur'an ká máa túmọ̀ Al-Qur'an pẹ̀lú àyà Qur'an ọlọ́run lóhùn súnmọ́ ọmọ èèyàn ọlọ́run wá ní mo súnmọ́ ọmọ èèyàn ju
kásọ̀rùn lọ èyí wọ́n súnmọ́ ojú kásọ̀rùn lọ ọ̀fẹ́ bá sọ̀rọ̀ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀hún tí wọ́n rán ẹni tó wà ní Kaolasi ọwọ́ ń pe ẹni tó wà ní Sudan ẹni tó wà ní Cairo ẹni tó wà ní Morocco ọwọ́ sì ń pe àwọn àjẹ́ tí wọ́n ti sùn àwọn emèrè àwọn ẹlẹ́yẹ tọ́jú pé wọ́n wà lọ́sibítù tí wọ́n admit ẹ̀ tó ń fún lómi lọ́wọ́ ìyá àjẹ́ tó gbé ọjà lọ tí òjò pa wálé tí ó ta ṣéwù tí eré ẹ ti kẹ fún un sàré irú ẹ̀sìn yẹn àwọn ò ní gbẹrú ẹ̀ mọ́lẹ̀ Yorùbá a sì mọ̀ sọ fáwọn yẹn pé ẹ̀sìn yẹn má bá wọn ṣe má ìtọ́fà àtàwọn àfi kúrò nínú tàríkà Tìjàníyà nìyẹn èmi nìkan kí mo kú o àwọn tá a kú akọ rẹpẹtẹ àwọn kan tó pè mí lọ́nà ní wọ́n ní usaz àwọn ti faṣọ sáwílẹ̀ fún wọn o a ti dálù súnà ẹ̀rú wa ń bà kan nínú wọn ẹ̀rú ń bà ìkejì wa sọ fún pé ẹ̀rú kí ni bọ̀ kò sí tí mo ká dá mo fi ọ́ ṣe ní tí ó bá ṣẹlẹ̀ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run ó ti wá mọ̀kádàmù London ń pè wọ́n tí wọ́n dáhùn gbogbo àwọn sáwíyà tó wà ní Amẹ́ríkà gbogbo ẹ ti ń túká gbogbo àwọn sẹ́wọ̀n náà lè tráfù mọ́ torí wọ́n mọ̀ pé súnà ti gba gbogbo ìlú èbó ẹ̀sìn gidi làwọn yẹn fẹ́ ṣe wọn ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ àbáláyé ẹ̀sìn àwọn bàbá wa ẹ̀sìn àbáláyé ní tàríkà tó bá ṣe ìbádà ọmọ kírun wákàtí márùn-ún lásìkò ẹ̀ ìbádà nìyẹn bọ́ bá ṣe ìbádà má gba Alámísì àti Monday àti 13 14 15 oṣù ojú ọ̀run tó bá ṣe ìbádà má ṣe kìyàmù lẹ́ni lóru tó bá ṣe ìbádà astaghfirullah wa atubu ilayh ìtìpá rẹ̀ bá ká kó ṣe tó bá ṣe ìbádà Allahumma salli ala Muhammad wa sallim ìtìpá rẹ̀ bá ká kó ṣe tó bá ṣe ìbádà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ìtìpá rẹ̀ bá ká kó ṣe tó bá ṣe ìbádà ọmọ sàdúà ọmọ kàṣíkàrù sọba wal masa gbogbo tó ń bèrè ilé ayé ó ti wà ń bẹ̀ ó ṣe lẹ́yìn àṣùbà ó ṣe lẹ́yìn alásàrè ó wà nínú ìwé tó ń pè ní Citadel prayer 27 àṣírí ọmọ bò ọlọ́run máa protect yẹ àbúrò oníṣẹ́ ọlọ́run ọba aláwọ̀ máa da olóhùn torí pé òfin nìkan kan sáàrin wa àti ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa ya àbá yìí ìmọ̀ rìn ni èmi náà ní lórí fóun wọn náà lè download rẹ̀ ẹrù ńlá níjàmá family tí ọba ní orí ń bọ́ fún wọn èlò wọn ta 500 naira 250 ńlá rẹ̀ 500 kékeré 250 prayer 27 ọ̀ọ́kà lẹ́yìn àṣùbà ọ̀ọ́kà lẹ́yìn alásàrè gbogbo tó wà ń bẹ àdúrà ni kò sókò àlìjánu ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ sọmọ pé ìtọ́ nǹkan yẹn èyí rẹ fẹ́ yọ ńgbà tó ń sọ ya damu ya ilu ya ṣí jakashisu ahamusa kọkọ aláhùn yasu ó rí i pé èyí rẹ fẹ́ yọ mọ̀jẹ̀ yọ yọ mọ̀ fàfà kú fà mọ́ mọ̀ pèpè kú pè mọ́ utuba yasin utuba sawaka àwọn ìlú wúlà mọ́ ó kọ àlìjánu bẹ́ẹ̀ rẹpẹtẹ dàlẹ́lù ẹnìkan ó ní wọ́n máa ń ṣe dàlẹ́lù tẹ́lẹ̀ wọn ò ṣe dàlẹ́lù mọ́ tani wọn bá yé ṣe dàlẹ́lù mọ́ ọmọ tó wà ní dàlẹ́lù ni tí ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá bẹ̀ ọ́ wọ́n ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tíra tí wọ́n kó wọlé yẹn tí ọ̀dà àti fàáya àti dànù àti sunna alukurani àti sunna pọ́nbélé nìkan ló ṣe kí ni ńlọ́sẹ̀kù báyìí àwọn ọ̀tẹ̀lé bàbá mọ́ ọlọ́wọ́n àtànẹ́bí lókun tá a máa ṣe kí ni tá a máa tẹ̀lé gbogbo àwọn bàbá wa tó ti ṣẹ́kù lẹ̀ Yorùbá kọ́ lọ́mọ́sà bá fi wọ́n mọ̀nà sí dáadáa gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń wá ìmọ̀nà àwọn yẹn ń wá ìmọ̀nà ni o àwọn civil servant tí wọ́n ń lọ kálukú ń wá ìmọ̀nà ni o kọ́ lọ́mọ́sà fi kálukú wá mọ̀nà kọ́ lọ́mọ́jà sí nà láéláé wọ́n ní anáru wọ́n ní iná Ọlọ́run ti ń jò Ọlọ́run ti dáná ní ti ń jò fèrèfèrè báyìí ó wà ní sàlẹ̀ ẹlẹ̀ wọ́n ní tí òòrùn bá mú ànábì ní ẹ ṣe sùúrù abùrídù ẹ lọ àyílà ẹ lọ la díẹ̀ nítorí pé harara yẹn ìgbóná yẹn mẹ́fẹ́ jahannam atẹ́gùn díẹ̀ tó kàn rárá fẹ́ nínú iná Ọlọ́run tó wà ní sàlẹ̀ ni òun náà ló jẹ́ kí gbogbo ilé ayé gbóná yẹn ṣé wàá rí iná yẹn Ọlọ́run kọ kalẹ̀ fáwọn tí wọ́n ń pe nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam kí ló anabi ní man mata
ẹni bá ilé kú ẹni bá kú wa huwa yad'u lillahi nidda tọ́wá ní nǹkan míì tí ń pè yàtọ̀ sí ọlọ́run nídù dakhala an-nar Ànábì ni yóò jóná lọ́rùn. nígbà aláàṣẹ Tìjàní àmọ́ pé torí pé àmọ́ ṣe istighatha ń bẹ̀ tọ́wá ní kí ló dé ta fojú ọ̀nà àwọn àgbàlagbà rẹ̀ àfẹ́ jóná ni. Ànábì ni gbogbo ẹni tí bá ń pè nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba tó bá ilé kú yóò jóná lọ́rùn. ẹ dákun ẹjá wa náà gbé sínú làákàyè wa nítorí pé ẹbọ inna shirika la zulmun azim àbòsílẹ̀bọ̀ ta ló dá wa gbogbo wa pátá alájọ panupọ̀ pé Allah ni ta ní rọ̀jò gbogbo aláàmọ̀ sọ pé Allah ni ta ní fún yàn lálàáfíà á panupọ̀ kò sẹ́nìkan tí ò ní sọ pé Allah ni ta ní fún yàn lọ́mọ ta ní láyàn tí èyí bá fẹ́ bọ́ sí ẹnu mọ́tò tí pílẹ̀nì bá fẹ́ já ta ní gbà yàn kí ni gbogbo ọ̀pọ̀ kí lápanupọ̀ lélẹ́rí ẹ̀dí ó délẹ̀ tán ẹ̀ rí i pé Allah káwọn èèyàn mọ̀ wí. ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ nínú àwọn afá wa tó wà ní Cairo àwọn afá sunna náà wà ń bẹ̀ dáadáa àmọ́ àwọn afá kàtà wọn pọ̀ ju àwọn afá sunna lọ àwọn ọ̀daràn wọ́n dẹ̀sìn Ọlọ́run wọ́n ń bẹ nínú pléènì wọ́n bọ̀ láti umra wọ́n ń bọ̀ pléènì wọ́n ń ṣe kí ni wọ́n ń fi sọ́tún ń fi sósì bígbà tó fẹ́ ṣe kí ni tó fẹ́ crash tọ́ afáǹsàdúà ya hayyu ya qayyum bi rahmatika astaghith ya hayyu ya qayyum bi rahmatika astaghith tí nǹkan bá ti fẹ́ dàrú tó ma wínú la hawla wala quwwata illa billah tó ma wí nìyẹn la hawla wala quwwata illa wọ́n ní wallahi tó bá wọn nú jẹ́ òun náà ni pé àwọn wá rí àwọn kan nínú àwọn tán jẹ́ ọmọ Egypt yẹn tán jẹ́ Lárúbáwá wọ́n wá ní ya Badawi ankithina ya Badawi Shehu Badawi ṣàánú wa o ya Rufai la tansana má gbàgbé wa o àwọn wa ni ṣé mùsùlùmí làwọn eléyìí sá kódà àwọn kèfèrí ìjọ́hun tí wọ́n jẹ́ kèfèrí pààlì kòfàrù Quraysh ìgbà tó làwọn bá ń ròyìn wọn yí pé fàyídà rọ́kìbù fìlìfúlìkì tí wọ́n bá wà níbi ọkọ̀ ojú omi tí ọkọ̀ ojú omi ẹ̀ tó fẹ́ ṣe kí ni tó fẹ́ dànù da'awullaha wọ́n ní ya Allah ya Allah ya Allah ya Allah Allah ló sọ̀rọ̀ inú Kùránì o fàyídà rọ́kìbù fìlìfúlìkì tí wọ́n bá wà nínú ọkọ̀ ojú omi tí ìgbì omi fẹ́ dà wọ́n nù wọ́n fẹ́ ṣubú sínú omi da'awullaha wọ́n máa wá pè Ọlọ́run ya Allah àwọn kèfèrí mukhlisina lahu wọn ò ní pe nǹkan mi ma níbẹ̀ wọn lẹ́yìn ya Allah Ọlọ́run falamma najjahum ilal barri idha hum yushrikun tí ọkọ̀ ojú omi bá wá gbé wọn sí èbúté tí wọ́n wá bọ́lẹ̀ níbẹ̀ tí wọ́n napá tí wọ́n naṣẹ̀ wọ́n sì wá padà sọ́dọ̀ Láta àti Uzza àti Manata pé Manata ò ṣe o Láta ò ṣe o àwọn afáwọn sọ fún wọn yí pé àṣẹ kèfèrí àwọn ti sìn ó tún wá burú ju kèfèrí àwọn ará Mákà lọ àwọn yẹn pé Allah nígbà tí ẹ̀rù bá dé wọ́n gbàgbé gbogbo ohun tí wọ́n ń sìn àmọ́ nísìnyí ẹ̀rù dé àwọn tó wá ń pe àwọn ẹni tí èso lọ. ó rí i pé bírèkì mọ́tò yóò fẹ́ẹ̀lì ọmọ gbọ́ tí mùsùlùmí ọmọ ní Niyas Sheikh Ibrahim Niyas bọ́kọ̀sẹ̀ Niyas mọ́tò rẹ̀ wọ́n fẹ́ gbá mọ́tò Niyas ìwọ gbọ́ ládùúgbò yìí. nídìí bẹ́ẹ̀ òdodo ẹyọ kan náà ni ọjọ́ kú yọ padà dé ẹ̀sìn nìkan láàfin jábọ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá ti jẹ́ lẹ́bọ ẹbọ pọ̀ tọ́ba ti ṣèkan bẹ́ẹ̀ ìsìláàmù ti bàjẹ́ alẹ́ náà lèyí tà ń sọ yìí da'watu ghayrillah kéèyàn máa pe ẹni tí ì ṣe Ọlọ́run al-wasa'itu du'afa Ọlọ́run bá ní rí gbogbo àwọn tẹ́ǹpẹ̀ yẹn Ọlọ́run bá ní hum du'afa Ọlọ́run bá ní ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ làjẹ́ ẹ̀yà ayé o ọ̀lẹ láyé ayé dáyé ńjọ́ kan ayé ọ̀padà parẹ́ ńjọ́ kan yọ ọ̀sẹ̀ kú Ọlọ́run tá à ń sọ fún ọ
sọdọ́ ẹni tí ó padà parẹ́ kò gbọ́dọ̀ jọ́ lọ́hùn ẹni tí ò sí tẹ́lẹ̀ tọ́dẹ́ pé wọ́n mú wálé ayé ni kò gbọ́dọ̀ jọ́ lọ́hùn kò sì ní nǹkan kan lọ́wọ́ tabaraka allazi biyadihil mulku ta ní gbé títóbi fún rẹ̀ ta ní lẹ̀ sí ibẹ̀ ń ọkàn mọ́ jẹ́ pé tabaraka allazi biyadihil mulku wa ala kulli shay ní tí wọ́n rà yín kọ́ yẹn wọ́n ní ẹ̀kọ́rin kí lọ́lọ́run sọ tabaraka allazi biyadihil mulku ọlọ́run ti tóbi fún ẹni tí gbogbo ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ wàhúwa òun nìkan ọlọ́run ní wàhùn kò ní wàhùn ó ní wàhúwa ọlọ́run ní sẹ́wárò òun nìkan yẹn ala kulli shay'in qadir ó lágbára lérí gbogbo nǹkan ẹ wo bọ́lọ̀ ṣe tó kí ló wọn wá lọ sàárè ṣe o ọ̀daràn ọgbà lọrin lọ́wọ́ mọ́tò 10,000 ọdọ òun ń béèrè ẹ̀dákùnrin bọ́ lé ṣéwù lágbájá wà kí ló ń wá lọ bẹ̀ kí ló ń fẹ́ ọlọ́run lóhùn súnmọ́ ọdún kásán ọ̀run lọ ó sì ní kó pe òun ó dọ̀ lóhùn kí ló ń wá wákàkí ọlọ́run ní ọ̀lẹ́ ní gbogbo àwọn tẹ́ ń pè àyà Kùránì ní ọlọ́run ní kọ́dà àwọn ọ̀lágbára lérí kankan ọlọ́run ní walladhina tad'un ọlọ́run ní gbogbo àwọn tẹ́ ń pè yẹn min dunihi yàtọ̀ sí ọlọ́run wà lọ́tọ̀ gbogbo tẹ́ ń pè náà wà ní ọ̀tọ̀ ọlọ́run ní gbogbo tẹ́ ń pè yàtọ̀ sí ọlọ́run ma yamlikuna min qitmiri wọn ò lágbára láti fún yín ní ìtọ́fẹ́lẹ́ bíi kìtìmírì ẹ̀yọ́ màyá mi ọlọ́run ní wọn ò lágbára láti fún yín ní ìtọ́fẹ́lẹ́ bíi kíni bíi kìtìmírì kí náà pè ní kìtìmírì jama kí náà pè ní kìtìmírì kí ni wọ́n rìn fáàsì níbi tí wọ́n fi ní àní nǹkan ọ̀hún tó fẹ́lẹ́ bíi kìtìmírì ó kéré jọjọ wọn ò lágbára láti fún yín nínú ọlá ayé nítorí fẹ́lẹ́ bíi kìtìmírì ẹ̀yọ́ mọ̀ yá mi kìtìmírì ní fẹ́lẹ́fẹ́lẹ́ tí máa ń lẹ̀ mọ́ kóró tó wà nínú làbídùn ó ní àbágbọ́n gbé kámẹ́rà sí fẹ́lẹ́fẹ́lẹ́ tó ń lẹ̀ mọ́ kóró làbídùn kóró ni àbí sẹ́rí fẹ́lẹ́fẹ́lẹ́ yìí ó ní white ó ní ẹdí mú jáde ó ní dẹ́gbẹ́ kìtìmẹ́rù ni ọlọ́run bá ní àwọn tẹ́ ń pè kankan gbà yín nínú àjẹ́ nínú oṣó nínú sẹ́wù màláyíkà àwọn ànábì ọlọ́run gbogbo wọn pátá gbogbo wọn tẹ́ ní kí wọ́n gbà yín lẹ̀ yàtọ̀ sóhun ọlọ́run ni wọn ò lè fún yín lọ́lá nínú ọlá alẹ́ ayé tó ṣe déédéé kìtìmẹ́rì fẹ́lẹ́fẹ́lẹ́ tọ́lẹ̀ má kóró làbídùn ọmọ ìyá ò tí gbàgbọ́ yàrin yẹn oye làbídùn ní fẹ́lẹ́fẹ́lẹ́ tá a ṣe kí ni tá a yọ lára rẹ̀ ní sórí fẹ́lẹ́fẹ́lẹ́ tá a kàn sí kò ní ara òórò làbídùn ìtọ́lọ́run rí fáṣí tán pé kìtìmẹ́rù nìyẹn sọ pé mo gbé làbídùn wá sí mo mú wá láti lé ni nítorí ìwọ tó ṣe tàríkà àti ìwọ tó ń pọ̀fọ̀ tó ń gbé àjẹ́ wọ bàbá àdínì tó ń pe ayé ọlọ́run bá ní wọn lágbára láti fún yín ní kankan nínú ètò ayé tó wá ṣe déédéé fẹ́lẹ́fẹ́lẹ́ tó lè mọ́ kóró làbídùn ọlọ́run ní tẹ̀lé ohun tẹ bá wá lè máa pè wọ́n láyé sí màá òun dùn áàkún wọn ò wá lè gbọ́ àdúrà yín wọn ò ní gbọ́ wọ́n ti lọ́ ti wọn àwọn ti kú àwọn èrè yẹn wọ́n ti lọ àwọn ayé wọn ò sí lọ́dọ̀ yín ọlọ́run bá ní wọn ò gbọ́ àdúrà tẹ̀ ń ṣe wàláwó sẹ́mi òun kápẹ́ wọn gbọ́ gan mastajabu lakum wọn ò lè dá yín lóhùn wọn ò lè fún yín ní tẹ́fẹ́ ọlọ́run bá ní wa yawmal qiyamah tọ́badíjà ní kìyàmà yakfuruna bi shirikikum ẹbọ tẹ́ ń ṣe yẹn ẹ wàá kẹ́yìn síra yín wala yunabbi'uka mithlu khabir kò sẹ́nìkan tí ó fún yín ní ìròyìn tí ó ṣẹlẹ̀ lọ́run tí ì bá ṣe ọlọ́run ẹni bá ṣe istighatha wọ náà lọ́run istighatha bil awliya aw bil malaika aw bil jinn aw bil ins aw bil amwat ẹni bá ń ṣe ẹgbàmí tí ń pe àwọn tọ́lọ̀ ń dá pé kán gbà wọn tí ń pè wọ́n ní yọ wọ̀n náà lọ́run súrọ́tù kínní súrọ́tù Fatir àyà 13 àti 14 súrọ́tù kínní mo pè é jàmbá Fatir àyà 13 àti 14 tọ́ba ti ní ẹ ṣàánú mi ẹ gbà mí ọlọ́run ní tó ń pè yẹn kò lè fún ọ ní kìtìmírì
al-makhluq ẹ wá rí gbogbo àwọn tá à ń pè yẹn ọ̀lẹ ni wọ́n, ìwọ tó ń pè wọ́n ọ̀lẹ ni ọ́, àwọn tó ń pè náà ọ̀lẹ làwọn náà. ọlọ́ni yá yọ nas, ọlọ́ni mo pè yín ọmọ èèyàn duriba mathalun fastami'u lahu, àpèjúwe kan tá a gbé kalẹ̀ fún yín ni o, ẹ tẹ́tí o, ọlọ́ni ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́, ọlọ́ni ẹ gbọ́ o, fastami'u lahu, ọlọ́ni pè wá síbẹ̀, ọlọ́ni ẹ tẹ́tí o, innal ladhina tad'una min dunillah, gbogbo ń tẹ́ ń pè tí èsì ọlọ́run ipe kọ́ là yín kọ́ gbà yín kó fún yín ní nǹkan kan la yakhluqu dhubaba, ọlọ́ni ẹ gbọ́ o, la yakhluqu dhubaba, wọn ò lè dá ìsìn ṣeré sí ń bí ká tó ń fi sí náà hàn wọ́n, wọn ò lè dá kí ni jama ìwọ náà sáà dé sí ma lè ra mọ́ngòrò kó gbé síwájú lé kó bó èkókó lára ẹ̀ ó rè sí yẹn. ọlọ́ni la yakhluqu dhubaba, gbogbo àwọn tẹ́ ní kí wọ́n ràn yín lọ́wọ́, màláìkà, ànábì ọlọ́run, àjẹ́, oṣó, ṣéwù, jésù, gbogbo wọn pátá ọlọ́run ni wọn ò lè dé sísìn. walau tama'u lahu, kódà bí gbogbo wọn tí wọ́n dá agbára jọ ọlọ́run ní agbára wọn ò lè fi dé sísìn. wa in yaslubuhum adh-dhubab shay'a, ọlọ́run bá ní bí wọ́n yẹ ọ̀lẹ́dẹ́ tí yẹ sísìn yẹn tọ́ba ìgbà kankan lọ́wọ́ wọn, bóyá oúnjẹ tí wọ́n ń jẹ àbí nínú àwọn nǹkan tí wọ́n fi ń panu wọ́n kàn gbà kankan lọ́wọ́ wọn báyìí lọ́ba fò ọlọ́run la yastanqidhuhu minhu, ibi wọ́n yà ọ̀lẹ́dẹ́ wọn lágbára, gbogbo wọn lágbára láti gbà lọ́wọ́ ẹ̀. ọlọ́run wọn ni da'ufa at-talibu wal-matlu, ọlọ́run fìrà wà hàn wá, ọlọ́run bá ní da'ufa at-talibu wal-matlu, ọlọ́run bá ní at-talibu náà ní gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ń wá ọlà tẹ́ ń wá oore lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run, ọlọ́run bá ní ọ̀lẹ́lẹ̀ nìyí wal matlubu, ẹ̀wọ̀n matlubu ní àwọn tí ẹ̀ ń wá dáadáa lọ́dọ̀ wọn tẹ́ ń wá wọn káàkiri al-matlub. ọ̀sán lọ Senegal ó gbé plane lọ, wọ́n ní kí lọ́n wá káàkiri ọlọ́run wọ́n mọ́, ṣé Senegal lọ́mọ́ wà, ṣé kò sáwọn tẹ́ ń bẹ́ ń Senegal tí wọ́n ti bímọ láti jẹ́ yìí. ọlọ́run kò fi ẹ̀sìn rẹ̀ kò fi hàn wá o, ọlọ́run wá sọ̀rọ̀ kan nígbẹ̀yìn ayà yìí ó ní ma qadarullaha haqqa qadrihi, ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń pe nǹkan mí yàtọ̀ sí ọlọ́run wọn mọ bọ́lọ̀ ń ṣe tó, ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pe nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ma qadarullaha haqqa qadrihi, ọlọ́run bá ní wọn mọ bọ́lọ̀ ń ṣe tó, tí wọ́n bá mọ títóbi ọlọ́run bá ní wọn bá ti dánrú ẹ̀ o, ọba ti ní ìbádà láàrin ìjà láàláyé ìbádà kẹ sọ̀rọ̀ ìbádà lélẹ̀, wọ́n náà sọ pé ọlẹ́rú àwọn ẹrú ọlọ́run ẹrú ọwọ́ ń béèrè nǹkan lọ́wọ́ ẹrú o béèrè lọ́wọ́ ọba tó dẹ́rú ọwọ́ lọ́wọ́ sẹ̀sìn irú ẹ̀sìn wọn ni ẹ tí èyí táwọn ọmọ bá yín ṣe ni ẹ kò sẹ́ni tó ṣe mọ́ o, ojú ti là, kéwù ti dé, àgbọ́yé ẹ̀sìn ti sọ̀kalẹ̀, kálukú ọlọ́dẹ túbá lókù. ọlọ́wọ́n bá aláà ó ní inna Allaha laqawiyyun aziz, olóhùn ọlọ́wọ́n bá alágbára lòun o, gbogbo àwọn nǹkan tẹ́ ń pè yẹn ọ̀lẹ ni wọ́n, aziz òun nípa ọba abiyi lòun. Suratul Hajj lọ́wọ́ àyà 73 àti 74 má gbàgbé nígbà tí ní ìwọ náà bá wá pé ayé àwọn ni da'ufa at-talibu wal-matlub, wọ́n lọ sí pé Jésù da'ufa at-talibu wal-matlub, ó sì bá wá pé ṣé Ibrahim Niyas da'ufa at-talibu ṣáàbùrù kọ́ ìjìlá nínú ọmọ ń gbà yẹn bẹ́ẹ̀ bá pè yọ̀ dáhùn o, ọ̀gánjọ́ ó ní bàbá rẹ̀ kú òun làlífà, ó ní bí mo ṣe wà ń bí tí má gbàgbé nǹkan kan níbi tafsiri yìí sàárè rẹ̀ lọ́wọ́ lọ́ọ̀kan yẹn yóò rán mi létí, mo ní kò yẹ kí wọ́n kí zúrì lẹ́yìn ẹ̀ tí wọ́n bá mọ gíráfìtì ń tọ́sọ yẹn kò yẹ kí wọ́n kírun zúrì lẹ́yìn ẹ̀ yóò rán ọ létí, gbọ́dọ̀ bá ti pè yóò ṣe kí ni yóò dáhùn lóhùn. irú Islam tó fẹ́ ká máa ṣe nìyẹn, Islam tọ́lọ́run sì ní a ṣe ní Islam tó wà ní Qur'ani àti kíni àti hadithi. ẹ̀yọ́ màyá mi wọ́n ní ad-da'i wal-mad'u, ẹni tí ń pè yàtọ̀ ní tá ń pè yàtọ̀ sọ́lọ́hún ọ̀lẹ́ náà ni àwọn méjèèjì. lẹ́yìn náà ẹ̀yọ́ màyá mi ad-da'i wal-mad'u a'da yawm al-qiyamah, wọ́n tó bá di yàrá kìyàmà gbogbo ẹni tí ń bá ń pè nǹkankan ní tó ń pè yẹn ọlọ́run bá aláwọ̀ kẹ̀yìn ara yín síra yín jọ́lẹ̀ kìyàmà ẹ ṣe pèlè ra yín ẹ dọ̀tá ẹ búra yín, gbogbo àwọn tá ń pè ó ní sẹ́mi mo ní kẹ́ ẹ má pè mí, gbogbo tó ń pè ní ó dìde sí ọlọ́run jọ́lẹ̀ kìyàmà. Allah ló sọ bẹ́ẹ̀ o pé gbogbo tó ń pè pé kọ́ràn ọ lọ́wọ́ ìwọ àtàwọn àjẹ́ fèsì ara yín ẹ ṣe wájọ wọná ẹ kọ́kọ́ jà náà kẹ́ tó wọná
yóò dìnnà yìí pé ó ṣiṣẹ́ tó bá mọ̀ ní èmi kọ́ ọba pè ọba tó dá wa lọ́ba ṣé kí ni lọ́ba máa pè. gbogbo àwọn wòlíì ọba yín jà àwọn wòlíì kan bẹ tó dé pé àwọn ò nímọ̀ sí táwọn yẹn ń ṣe lẹ́yìn wọn. àwọn sì bá dà wọ́n sì bọ́lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin wọ́n ń pè wọ́n ní wọ́n dìde sí yíjọ́ àlùkìyámà pé níta ṣe aburú lánìí. ọlọ́ni wa man adallu mimman yad'u min dunillah ọlọ́run lẹ́nìkan sọnù tó ẹni tí ń pè nǹkan mi yàtọ̀ sí ọlọ́run man la yastajibu lahu ila yawmil qiyamah àwọn tẹ́ ń pè yọ ọlọ́run ni wọn ò lè dá yín lóhùn tálẹ̀ kìámà ètò. wa hum an du'ahim gafilun nígbà wọn ṣe mọ̀ pé ń ṣàdúrà tẹ́lẹ̀ gafilun an du'aikum tẹ́ ẹ bá ti ń pè ẹni tí ò sí lọ́dọ̀ yín kò ní mọ̀ sí àdúrà tẹ́ ń ṣe. ọlọ́run ni wọn mọ̀ pé ń pè àwọn tẹ́lẹ̀ nítorí pé kò sẹ́nìkan tí máa ń ríwájú tí máa ń rẹ́yìn lẹ́yìn ọlọ́run ẹni tí kú ibi òun wà ní rí kò rí ìdí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn mọ́ ọlọ́run ní àwọn látà táwọn ò ṣe ìwárí náà àwọn mọ̀nátà àwọn òòṣà ìdílé yín àti gbogbo àwọn ìyá àjẹ́ tí wọ́n ń ṣe mítìn gbogbo àwọn aláyé ẹlẹ́yẹ ẹ̀mẹ̀rẹ̀ gbogbo wọn ò ṣe ẹ̀mọ̀ pé ń pè àwọn ọ̀dà tí wọ́n bá mọ̀ ìyá àjẹ́ kan ní sìn fún mi lóko rẹ̀ nínú àwọn ìyá àjẹ́ tó wà ń lu yín tó ń pè láyé tọ́wọ́ pé sàbìtúyù ní bá ń jẹ́ ká sọ níbi àwà yìí àdúgbò la wà yìí Ọjọ́ta la wà yìí ká wá pe sàbìtúyù ká wá pe bọ́dà kan kó lè bá sàbìtúyù lé ìpè sàbìtúyù o mọ́sàdí ajáde nírọ̀rùn nínú mọ́sálásí tá a wà yìí o àwà lọ́jọ́ta ká wá ní kẹ́nìkan lọ lè bá wa bí sàbìtúyù ká pe fóònù ẹnìkan ní àwọn ọmọ ìyá tó jẹ́ súnà tí ń bẹ nílùú yín ká ní kó lè bá sàbìtúyù pé ǹjẹ́ sàbìtúyù gbọ́ láago 6 nígbà tá à ń pè lọ́jọ́ta irọ́ lásán. ọlọ́run ní wa hum an du'aihim gafilun ọlọ́run bá ní gafilun an du'aihim wọ́n fọ́nú fọ́ra kúrò níbi àdúrà yẹn wọn ò ṣe gbọ́ ìtẹ̀sẹ̀ kínní ìtẹ̀sọ̀ wa idha hushira an-nas ọlọ́run tá a bá wá gbé àwọn èèyàn dìde ní al-qiyama kanu lahum a'da'a wọ́n wá di ọ̀tá àwọn tí wọ́n ń pè yẹn wọ́n ó sì ọ̀tá àwọn tí ń pè wọ́n wa kanu bi ibadatihim kafirin wa kanu bi ibadatihim kafirin àdúrà wọn wọlé ìbàdà ọlọ́run bá ní pẹ̀lú ìbàdà tí wọ́n fún wọn yẹn wọ́n sì wá di kèfèrí tọ́lọ́run bá láti yọ kúrò ní Islam. Suratul Ahqaf kọ́ Suratul Ahqaf láti rí pẹ́lẹ́ kẹfà ẹ̀yin náà lẹ́lẹ́ wò Suratul Ahqaf. ṣé wàá rí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe alàgàtà lágbàláyé kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n náà ti mọ̀ wọ́n àwọn míì ń lo màláyíkà àwọn míì ń lo àlìjànú ṣe ra àwọn lárúbáwá tí wọ́n bá ní yá sayyida hadha alwadi àlìjànú wọ́n pè ó tí wọ́n ti wà nínú desert lẹ́yìn ìlú tí wọ́n travel lọ wọ́n ní a pé ìwọ eléri àwọn àlìjànú tó wà ń bí gbà wá lọ́wọ́ àwọn ọmọ rẹ o a pé eléri ìwọ àlìjànú tó wà ń bí gbà wá lọ́wọ́ àwọn ọmọ rẹ anabi wa kọ̀ndẹ́mù pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má pe olùgbò mọ́ ọ wà lọ́dọ̀ tí wọ́n náà ń bí tó bá ń pọ̀fọ̀ ọ bá bára rẹ̀ nínú gbóyò ní olùgbò tí ń pè é sọ ọlọ́run ègbénugbó olùgbò yà àdìjànú ni àwọn lárúbáwá máa ń ṣe anabi ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láyé yín olùgbò ò lè sọ yín ọmọ rẹ̀ ò lè sọ yín tẹ́ bá ti débì kan tẹ́rù ń bà yín tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń tráfù ẹ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ abẹ́ ilẹ̀ olú kan tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá ti bọ́ọ̀lẹ̀ kẹ́ yanu kẹ́ ní a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa yìí sádìwọ́ ọlọ́run ọba pẹ̀lú gbólóhùn rẹ tó pé mọ́sàá ìsọmi níbi aburú àwọn ẹ̀dá rẹ tí wọ́n ń bẹ lágbègbè yìí o àdébìtì tí wọ́n ti wí mẹ́ta yẹn aburú ò ní ṣe yín tẹ́ fi kú mẹ́ẹ̀ ìwọ tí wọ́n kọ̀wé ọ̀fọ̀ fún pé tọ́ba ti lọ lé iléyà kọ́ pọ̀fọ̀ tọ́ba ti kásìbà tán torí àwọn àjẹ́ ìlú yín ọ̀fọ̀ kọ́ pa òkè lọ́sọ̀ tọ́ba ti wọ̀lú a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa ṣẹ́ẹ́rì ikima kan tí mo tún rí nínú ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni pé gbogbo àfáà súnà tí ń bá ń kọ̀ǹdẹ́mù kìíní kan pé ọ̀dà látara pé ọlọ́run kọ̀ǹdẹ́mù ẹ̀ ànábì kọ̀ǹdẹ́mù ẹ̀ kó má gbàgbé láti máa fún wọn ní ìyí tí wọ́n máa fi ṣe kíní tí wọ́n máa fi rọ́pò tó o bá sọ solúsàn oye ọkàn ní kíní ọ̀dà kọ̀dá ó ṣiṣẹ́ dídàjì nìyẹn
tí wọ́n bá mọ tí wọ́n ṣe èyí tó ní kí wọ́n ṣe wọ́n tó padà síbẹ̀. ẹ má gùn ṣe ayé mọ́, ẹ má ka kùrìsí yù ọwọ́ ayé òní báyìí. ẹ má sọ̀kùn tajà mọ́, ẹ má ka láwọ́là ẹ má ta, ẹ má ka bọ́kọ́rà ẹ má ta, ẹ má sàṣẹ fún láwà túbú léyìí ẹ má ta. ẹ má ṣe kí ni ẹ má sọ pàrọ̀ mọ́dì má. tẹ́bá ti fẹ́ jáde ẹ má ní bisimilah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah. àbúrò ní sẹ́yìn tẹ́ fi darí dé. ẹ má sọ nǹkan mọ́tò mọ́ tọ́ba ti start subhanalladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun. nǹkan kan ò ní di ọlọ́wọ́ tóbi lọ tóbi dé bọ́ọ̀lù ọ̀sẹ̀ máa ń ṣe nìyẹn. nídìí bẹ́ẹ̀ àwọn tá à ń pè yẹn mọ̀jà pè mọ́ istighatha ẹbọ ni má ṣe istighatha mọ́ o pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run, má ṣe istighatha pẹ̀lú Allah nìkan lọ́ba tí ó lè dá wa lóhùn. àlìjánu yẹn ni wọ́n máa ń pè ní ràwáníyà yí pé àwọn ràwáníyà kan bẹ tí ń bá wa rìn tí wọ́n ti fún ọ ní orúkọ àlìjánu yẹn. orúkọ àlìjánu pọ̀ gan, ya jàlìjẹ́lù Allah kì í jẹ́ jàlìjẹ́lù, zuli jalali lọ́lọ́run jẹ́, ya jàlìjẹ́lù jẹ́lìjẹ́lùkà jẹ́lìjẹ́lùkà yẹn kì í ṣe èdè Lárúbáwá. àwọn lẹ́tà kan ni wọ́n jálura wọn, ya ṣí jákàṣíṣù ẹ lè rí nínú dictionary Lárúbáwá. ó kọ àlìjánu ni ya rauka ya ilu ya maska ya ilu ya damdama ya ilu dabasa damba kara karanda sabari batuna kò sí nínú ọkọ Ọlọ́run. dabasa damba bisimilayi kandu jalimu jalimami kandu jalimu jalimami kì í sọkọ Ọlọ́run. jalimu jalimamu kandu sagi kari karami kandu kì í sọkọ Ọlọ́run. kò sí nínú èdè Lárúbáwá. wọ́n ní ayi kara abu kara gbogbo orí ibù ni àwa ti filẹ̀. kí wọn náà mọ̀ bá sórí ibù la fi ń jáde káàkiri àárín káàkiri ni o ọjọ́ ta la wà yìí ibo la ti ń bọ̀ jẹ́ mọ́ à ń bọ̀ láti gàdò àtúnbalẹ̀ sọ́jọ́ ta lọ́sẹ̀ tí ń bọ̀ à ń bẹ láǹbẹ bá a ṣe máa rìn káàkiri nu kọ́ mọ̀ bá sórí ibù. ọwọ́n ń pè áàlù súnà ní Boko Haram wa o àdáni Boko Haram kó káàtì mọ́ tíra làwọn kó káàkiri àtúnjẹ àti sàrà sọ́dákọ̀ sàká á pín sàká fáwọn èèyàn ká gbà lọ́wọ́ ẹni tó ní káfẹ́ni tí ò ní káwọn èèyàn ó yẹ sórí ibú lábala òsì nítorí tí òsì bá ti mú yàn ìpèkúpè ní ọmọ ṣe kíni ní ọmọ pè ẹ̀jẹ̀ àmọ́ ara wa lọ́wọ́ ká dúró tira wa àdúrà tó bá fẹ́ ṣe lọ́lẹ̀ béèrè túmọ̀ rẹ̀ lọ́lẹ̀ àwọn àfáà lọ́lẹ̀ béèrè túmọ̀ rẹ̀ kọ́ bá wá ṣe kíni kọ́ bá wá máa pe orúkọ àwọn ràwáníyà wọ́n máa wá da ọ láàmú ìyàwó máa lóyún oyún ọmọ ṣe kíni oyún ọmọ bàjẹ́ ikùn náà yọ nígbẹ̀yìn ayé látara ìpèkúpè ẹni máa ń pàdé ìjànú àwọn àjànú náà wọ́n padà pa á àwọn náà wọ́n padà dọ̀rọ̀ ẹ̀rú tọ́lá làwọn ọba aláwọ̀ sọ fún pé èmi ọlọ́run ọba èmi ni mo wà nídìí ọ̀rọ̀ rẹ kìí sàlìjànú ipò tí gbé fàlìjànú yẹn àlìjànú náà ni ó bàtì ẹ̀ jẹ́ wa annahu kana rijalun minal ins ọlọ́run fáyà lérí ẹ̀ ni o ọlọ́run ní ẹ̀rọ àwọn èèyàn nínú àwọn ọmọ èèyàn ya'udhuna wọ́n máa wá agbára wọ́n máa wá ìrànlọ́wọ́ wọ́n máa wá ìṣọ́ ya'udhuna bi rijalin minal jinn lọ́dọ̀ àwọn àlìjànú fazaduhum rahaqa ọlọ́run bá dá àwọn àlìjànú yẹn wọ́n padà sàlékùn páyà wọn wọ́n padà bá tiwọn jẹ́ náà ní. tọ́ọ̀ bá ti fẹ́ kí tiẹ̀ ọ bàjẹ́ má ní àṣepọ̀ pẹ̀lú àlìjànú o nítorí bá sì ti ń pè tí ìbá ti sì yá fata iftahali yá razaq orozokuni ó ti ní ìbáṣe pẹ̀lú àwọn àlìjànú. níparí ọ̀rọ̀ mi ọ̀nà ni àwọn ànábì ọlọ́run kọ́ anabi dawuda ṣàánú mi anabi ibrahim ṣàánú mi anabi ismail bá mi sọ fọlọ́n kọ́ lọ́n ṣe kan báyìí ọ̀wọ́ náà lọ́rùn gbogbo àwọn anabi ọlọ́run ọba kí ni wọ́n máa sọ fáwọn ọjọ́ wọn ẹ pé ni wọ́n sọ wọn ò ní ẹ pè wá tọ́lá wọn ò ní tẹ́wọ́n lẹ́sẹ̀ kí ni la amliku lakum naf'an wala darra afa kan wọ́n pè ní nasiru kabara nínú àwọn afa kadiriya ní ilẹ̀ haúsá ni àwọn kan náà wọ́n ń sọ o àwọn ara wọn náà wọ́n ń sọ o ìdáwà gbọ́ lèmi ń sọ yìí o wọ́n ní àwọn ọ̀tá wọ́n rọ̀ nǹkan lu bàbá wa fẹ́ wọlé láàyè ní ti ń wọlé lọ bàbá wa ní ya Rasulallah
khudhi biyadi fatadarakini wa anta abi ya rasulallah khudhi biyadi fatadarakini wa anta abi ya rasulallah. mo pè wá Muhammad òjíṣẹ́ Ọlọ́run. ìtàn yẹn ò dé mi lójú àmọ́ kàsídà yẹn dá mi lójú. àwọn ọ̀rẹ́ wa tó ń ṣe kàdìríyà wọn ò lè má sọ wọ́n máa fi ń bẹ Ọlọ́run ni. ya rasulallah àpèwọ́ Muhammad ìwọ òjíṣẹ́ Ọlọ́run sójíṣẹ́ Ọlọ́run ló yẹ kó pè ní àbọ́lọ́run. Ọlọ́run ní fala tad'u ma'a Allahi ahada. Kùránì làwọn ń lò àwọn olú bàbá sọmọ. ó ní fatadarakini gbàmílẹ̀ khuzi biyadi ọ̀yà mú ọwọ́ mi má jí ń wọlé o fatadarakini jáàánú rẹ̀ ó lépa bá mi wa anta abi ìwọ ni bàbá mi o bàbá mi o bàbá mi. Al-Qur'ani sì ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulullah. Ọlọ́run ní Muhammad ṣe bàbá ẹnìkan nínú yín o kẹ́nìkan ó sì máa pa ànábì ní bàbá rẹ̀. ẹ wá ní wọ́n ń takò àwọn àgbàlagbà sáwọn alátakò àgbàlagbà ní àbí Kùránì ní takò wọ́n ṣẹ́ṣẹ́ àgbàlagbà wọn ni a ṣe àbẹ́sì Kùránì. nídìí bẹ́ẹ̀ ó wà nínú Tìjàníyà náà wọn náà wọ́n ṣe ń sìgáàtà pẹ̀lú àwọn olìyà dáadáa àwọn àǹbíyà. Ya Rasulullah oye òjíṣẹ́ Ọlọ́run aláàlẹ́ ọyẹ ká máa ń pè ẹjá lọ lè túbá lọ́dọ̀ Ọlọ́run. ṣẹlẹ̀ àwọn ànábì Ọlọ́run ọba alàgàtà ni wọ́n inda tablighi risalatillah. àwọn ni wọ́n ń fún wa ní Qur'an àwọn ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa wọ́n wà láàrin àwa àtọ́lọ́hun inda tablighi risala. tó bá di pé a fẹ́ gba mẹ́sẹ̀gì ẹnìkan kan ò lè yọ ànábì Ọlọ́run kó láàrin wa àtọ́lọ́hun. tó bá di àárín pé tó bá di ìgbà tá a fẹ́ sọ̀rọ̀ nípa a fẹ́ gba mẹ́sẹ̀gì a fẹ́ gba risala ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'an àwọn ànábì Ọlọ́run bẹ láàrin wa àtọ́lọ́hun. ànábì Nuhu ń bẹ láàrin àwọn ìjọ rẹ̀ àtọ́lọ́hun. Ibrahim ń bẹ láàrin ìjọ rẹ̀ àtọ́lọ́hun. ànábì Muhammad ń bẹ láàrin àwa àti Ọlọ́run. eléyìí ẹsẹ̀ bọ́ wọ́n gbà lọ́dọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ fún wa a sì ń tẹ̀lé èyí tá à ń sọ òun náà ni akhadhul wasa'iti fil ibada aw fi du'a. káfẹ́ gbà kan lọ́dọ̀ Ọlọ́run ká wá fà wọ́n sáàrin wa àtọ́lọ́hun ká máa wá pè wọ́n ká máa bẹ̀ wọ́n ká máa ní ká máa wá sọ fọ́lọ́hun òun là ń sọ ń jòkó yìí. ẹbọ nítorí pé ìbáàdà nìyẹn àdúrà ìbáàdà ni. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ti sọnù nípasẹ̀ eléyìí kọ́lọ́mọ́sà bá wa fi wọ́n mọ̀nà ọlá agbára Ọlọ́run ọba wa ọlá àánú Ọlọ́run ọba wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا